Ògo màlé fún ọba àwọn ọba ní òkè ọ̀run. Gbogbo àyànfẹ́ àti ọmọ Ọlọ́run, ẹ gbọ́ ìdí méjì sí mẹ́ta tí mo fi wá sórí afẹ́fẹ́ lónìí. Ìkíní, láti fún àwọn àyànfẹ́ ní àdúrà méje tọ̀sẹ̀ yìí àti láti sọ ohùn Olúwa àti láti dáhùn ìbéèrè kan táwọn ọmọ Ọlọ́run bi mí. Nọ́mbà 1, kí n tó pe àdúrà méje yẹn, ẹ jẹ́ kí n sọ ìkan nínú ìrírí mi. Ní ọdún díẹ̀ sẹ́yìn, nígbà tí mo ṣe ìgbéyàwó, ohun mẹ́ta ló múnú mi dùn jù ní ọjọ́ ìgbéyàwó yẹn. Ìkíní, nígbà tí màá tìyàwó mi jó wọlé ní inú church. Bí a ti ń jó wọlé, wọ́n fún kinní kan sí orí wa fò báyìí. Ìgbà tí, torí mi ò witness ẹ̀ rí, ìgbà tí mo máa béèrè wọ́n ní fleet fífún báyìí, ó tutù. Kinní yẹn dùn mọ́ mi, ó tutù mọ́ mi lára sí i. Èkejì tó múnú mi dùn nínú ìgbéyàwó yẹn ni pé nígbà tí wọ́n ní kí ìyàwó mi ó wá sọ bó ń ṣe fẹ́ máa tọ́jú mi tá a bá délé, ó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì níwájú gbogbo ènìyàn. Ó fún mi ní wáìnì. Orí mi fò lọ yìí. Ìkẹta, ó gé kéèkì ó fi sẹ́nu mi. Ìgbà tó ṣe bẹ́ẹ̀, tán sọ pé tó ní bó ń ṣe fẹ́ máa tọ́jú mi nílé. Mo rò pé mo ti wà ní ìjọba ọ̀run ni. Ní kúkúrú, ìgbà tá a ṣègbéyàwó yẹn tán, ó tún dé fìlà fún mi. Inú mi máa dùn lọ́jọ́ yìí o. Ìgbà tó parí, nígbà máa délé, ọjọ́ ìkíní kò fi oúnjẹ sí mi lẹ́nu. Ọjọ́ ìkejì kò fi oúnjẹ sí mi lẹ́nu. Ní ọjọ́ yẹn, ó tún ṣe kinní kan, ó tún fọwọ́ pa mí lára, ó fọwọ́ jẹ mí lára ní kinní yẹn ó wà. Mo rò pé bí ó ṣe máa rí lọ nìyẹn. Èmi dẹ̀ like kí ìyàwó máa fọwọ́ jẹ èèyàn lára. So bí àwọn òyìnbó, ìgbà tá a délé kò fọwọ́ jẹ mí lára, kò fi oúnjẹ sí mi lẹ́nu. Síwájú sí i, kò kúnlẹ̀ náà, àkàdí lára, ẹ káàárọ̀ dáàdì, ẹ káàárọ̀. Wọ́n á bẹ̀rẹ̀ sí wọ̀sì pé kí mẹ́sẹ̀ tí a fi kúnlẹ̀ ṣe marriage lélẹ̀. Ìgbà tó pé oṣù kan ó lé ọ̀sẹ̀ kan, mo wá pè pé mummy, ní tí ẹ sọ ní ọjọ́ ìgbéyàwó báyìí, ẹ practice ẹ. Ó bi mí léèrè ìbéèrè mẹ́ta tí mi ò lè gbàgbé dọjọ́ ikú mi. Ó ní nọ́mbà 1, ó ní dáàdì, ṣé ọwọ́ ń dùn ẹ ni? Mo ní ṣé ọwọ́ dùn mí lọ́jọ́ yẹn ìgbà tó fi oúnjẹ sí mi lẹ́nu ní ojú gbogbo àgbáyé? Ó ní nọ́mbà 2, ní ṣé mo ṣàìsàn ni? Mo ní ní ìṣàìsàn lọ́jọ́ tó promise ń gbogbo. Ó ní ẹ̀kẹta, ṣé ọmọdé ni ẹni tó ṣẹ̀ fẹ́ máa fún oúnjẹ nù ọ́? Àyà mi làgbàrà. Mo ní it is well ma. Ó ní o láìkì láti máa ṣe àwàdà. Ó ní àwàdà ló ń pe tó ń ṣe. Mo ní ọwọ́ fìrí jẹ lára. Ó lọ́jọ́ wo lòún ráyè gbogbo ká máa fọwọ́ jẹ ọkùnrin lára. Mo ní tó dẹ̀ ṣe ní gbangba. Bọ́ títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ̀yin ọmọ Ọlọ́run. Ní ìmídélé yẹn, ọkàn mi ó po mi pé ọ̀tá mi ṣé kò ti ṣí báyìí. Ó wá parí ẹ̀ pé kí n lọ bèèrè lọ́wọ́ gbogbo àwọn ọkùnrin ẹgbẹ́ mi, ṣé pé ìyàwó wọn máa ń fún oúnjẹ sí wọn lẹ́nu ni? Ìgbà tó dẹ̀ ti sọ, mo rí pé it is well. Kí ni mo fẹ́ mú jáde níbí ẹ̀yin ọmọ Ọlọ́run? Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ ní a ní ìṣòro ìgbéyàwó,
ẹ béèrè báwo la ṣe bẹ̀rẹ̀ ìgbéyàwó yẹn. Ṣé kì í ṣe ẹ̀tàn bíi tèmi ni gbogbo á fi bẹ̀rẹ̀? Are we faithful in our foundations of that marriage? Number 2, gbogbo àwa tá a bẹ̀rẹ̀ ìgbéyàwó ṣe bí a máa bá ṣe bẹ̀rẹ̀. Number 3, ní kékeré tí mo sọ èyí tó bá jẹ́ pé mo wà nínú ayé ni ọkàn mi sí nínú ìgbéyàwó yẹn, ṣùgbọ́n mo bẹ̀ Ọlọ́run pé kó restore ọkàn mi, and mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run gbàkóso. Number 3, ṣé gbogbo ọkùnrin ìkan ni wá? Ṣé gbogbo obìnrin ìkan ni wá? Gbogbo àwa tá a bá ń gba lẹ́ṣọ̀ ìgbéyàwó, mi ò criticize wa o, ṣùgbọ́n má gbàgbé pé ọkọ tó fẹ́ yàtọ̀ sí ọkọ tí Kẹ́hìndé fẹ́ o, ìyàwó tó fẹ́ yàtọ̀ sí ìtàlàbá fẹ́ o. It is well o. Tí mo fẹ́ mú jáde nínú iṣẹ́ ìránṣẹ́ yìí, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ má jẹ́ ìtàn yín. The foundations of home is marriage. The foundations of church is marriage. The foundations of community is marriage. The foundations of country is marriage. Whatever any place, nígbà tí ìgbéyàwó bá ti ní ìṣòro, ìdílé ti ní ìṣòro, ìjọ ti ní ìṣòro, orílẹ̀-èdè ti ní ìṣòro, ìlú ti ní ìṣòro. That is all. Gbogbo ohun tí a dojú kọ láti ìgbà kan wáyé, ìgbéyàwó ni ó ní ìṣòro. Kò sí ìgbéyàwó 95%. Now, ìgbéyàwó it is well ló kùn, ìdílé it is well ló kùn, ìjọ it is well ló kùn, orílẹ̀-èdè it is well ló kùn, ọ̀rẹ́ it is well ló kùn, ọmọ bàbá it is well ló kùn, ọmọ ìyá it is well ló kùn, ọkọ it is well ló kùn, ìyàwó it is well ló kùn. Ní tí mo lè fi dáhùn ìbéèrè nìyẹn. Ẹ jẹ́ á gbàdúrà méjì. Ẹ pe orúkọ Jésù. Olúwa fàánú tó ìrìnàjò ilé mi, ìgbéyàwó mi, ìran mi tí ogun bí mo ṣe bẹ̀rẹ̀ ń jà lọ́wọ́lọ́wọ́. That is number 1 prayer point. Ogun bí mo ṣe bẹ̀rẹ̀, bá mi fàánú ṣẹ. Gbogbo ohun tí ogun tí mo ṣe bẹ̀rẹ̀ ń bájà lọ́wọ́lọ́wọ́, ìgbéyàwó mi ní, àwọn ọmọ mi ní, ìran mi ní o, Olúwa bá mi fàánú ṣẹ ogun yẹn. Àdúrà èkejì, ẹ sọ fún ọba àwọn ọba, Olúwa gbà mí lọ́wọ́ àná mi tó ṣàkóbá fún òní, tí ó tó ṣàkóbá fún ọ̀la, tí ó ṣàkóbá fún alẹ́, tí ó dẹ̀ ṣàkóbá fún ẹ̀yìn mi, tí ó dẹ̀ kóbá ọjọ́ ọ̀la mi. Olúwa fàánú gbà mí lọ́wọ́ àná mi tí ó ṣàkóbá fún òní, ọ̀la mi, alẹ́, ẹ̀yìn mi, àtayérayé mi. Àdúrà ẹ̀kẹta, ẹ sọ fún ọba àwọn ọba, Olúwa bá mi ṣẹ́ ogun tí mo fi òpè, tí mo fi fàwọnú ayé mi àti ìran mi. Àdúrà ẹ̀kẹrin, ẹ pe orúkọ Jésù. Olúwa gbà mí lọ́wọ́ ẹni tí mi ò dalẹ̀ rẹ̀ tó ń dalẹ̀ mi. Olúwa bá mi ṣẹ́gun gbogbo ẹni tí mi ò dalẹ̀ rẹ̀ ṣùgbọ́n tó ń dalẹ̀ mi. Àdúrà ẹ̀karùn-ún, ẹ pe orúkọ Jésù. Olúwa, ẹkún ìkọ̀kọ̀, ẹkún gbangba mi, ẹkún àdánù kan sun, ẹkún àjọsùn, Olúwa má jẹ́ n fi ayé mi ná ọjà rẹ̀ mọ́. Má jẹ́ n fi ayé mi ná ọjà rẹ̀ mọ́. Àdúrà ẹ̀kẹfà, Olúwa mo mọ̀ wípé ènìyàn ni mo bá pa ìrìnàjò pọ̀, ṣùgbọ́n jẹ́ kí ìrìnàjò mi pẹ̀lú ènìyàn jọ favour mi. Ìyàwó èèyàn ni, ọkọ èèyàn ni, ìjọ èèyàn ni, orílẹ̀-èdè èèyàn ni, òṣèlú èèyàn ni. Olúwa mo mọ̀ pé ènìyàn ni mo bá pa ìrìnàjò pọ̀ o, ṣùgbọ́n ràn mí lọ́wọ́, jẹ́ kí ìrìnàjò tí mo bá ènìyàn rìn jọ favour mi. Àdúrà èkeje,
Olúwa gbà mí lọ́wọ́ ohun tí mo fi àìmọ̀kan ṣe ṣùgbọ́n tó ti gba ayé tí mo wá lọ́wọ́ mi tó dẹ̀ ṣetán láti gba ayérayé lọ́wọ́ mi. Ẹ̀yin ọmọ Ọlọ́run, iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀sẹ̀ yìí nìyẹn. Ẹ gbà á kẹ́ wá dárúkọ gbogbo àwọn ọmọ yín, ọkọ yín àbí ìyàwó yín, àbí ẹ̀yin tí ìgbéyàwó ẹ ti túká tí ẹ dẹ̀ tún fẹ́ gbé ìgbésẹ̀. Ẹ lọ wá bíbélì tuntun àbí kẹ́ wá ìwé tuntun kẹ́ kọ orúkọ yẹn sí fún òru mẹ́ta ọ̀sán mẹ́ta. Olúwa má jẹ́ n ṣe the same mistake tí mo ṣe sẹ́yìn mọ́. Bá mi correct àṣìṣe mi tí mo ṣe sẹ́yìn tó kó bọ̀ nìyẹn. Ẹ dẹ̀ gbàdúrà kẹ́ ẹ béèrè fún àánú lórí àṣìṣe àná. Kí a dẹ̀ pínyà pẹ̀lú èèyàn búburú, ayé, ẹ̀ṣẹ̀, èsùn àti ẹran ara. Olúwa yóò wà pẹ̀lú wa o. Eléyìí ìbéèrè ni mo fẹ́ dáhùn. Àwọn kan ní wọ́n ní ṣé ó yẹ ká máa wá wòlíì kiri àbí ká máa wá ìránṣẹ́ Ọlọ́run kiri. One, ẹnikẹ́ni tó bá ń wá ọ̀nà àbáyọ kò lè dúró síbì kan torí bíbélì náà sọ pé ẹ kanlẹ̀kùn a ó sì ẹ wá kiri ẹ sì rí gbà. Ẹnikẹ́ni tó bá ń wá ọ̀nà àbáyọ kì í dúró síbì kan. The only thing ni pé àní ìdàtí wà wákúwà. Tí a bá dẹ̀ dàràjò pọ̀ mọ́ ẹnìkan kan tá a bá ti wá díẹ̀ nínú ẹ̀mí nínú ara tá a bá ti rí bó ṣe ń ṣe dẹ́n a lè change level wa. Bọ̀ pé a kì í wá èèyàn yẹn. Ẹni bá wá ọ̀nà àbáyọ tí ẹnikẹ́ni bá ń preach fún wa wípé kí lẹ̀ wá kiri àbí pásítọ̀ wọ́n ń lo ayé wa ni o. Ẹ jẹ́ ká sọ fún yín pé à ń wá ọ̀nà àbáyọ. Bàbá Adébóyè sọ pé òun wá bóyá kílẹ̀ hìlì lọ sí ìlú òyìnbó bóyá Germany àbí kankan. Àwọn bàbá àbá tó ṣẹ̀ṣẹ̀ ń preach fún wa kì í ṣe bàbá Adébóyè ni mo sọ. Àwọn bàbá àbá tó ṣẹ̀ṣẹ̀ ń preach fún wa pé kí là ń wá kiri. Àwọn náà ti wá èèyàn rí o. Wọ́n ti wá àwọn belihin àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ abọ́ǹkè. Ìgbà táwọn náà dókè tán ni wọ́n ṣẹ̀ wá èèyàn mọ́ o. Tí ẹ bá wá èèyàn this time around, the only thing ẹ jẹ́ k'Ọlọ́run ó darí yín kẹ́mi mọ́ darí yín sí ẹni tí ẹ bá wá. Ṣùgbọ́n pé kẹ́ má wá èèyàn, kẹ́ má wá wòlíì, kẹ́ má wá ránṣẹ́ Ọlọ́run. Bí Ọlọ́run bá ṣe fi sí wa lọ́kàn ló ṣùgbọ́n o ẹni bá wọ́n èmi bí mo ṣe wà báyìí màá ní tó ránṣẹ́ Ọlọ́run méjì mẹ́ta bàbá àgbàlagbà àwọn àgbà tí mo dẹ̀ mọ̀ pé inú Olúwa ni wọ́n wà. Màá ní wọn bí bàbá tí mo dẹ̀ máa pè lẹ́ẹ̀kankan bàbá ìkan báyìí ni. Adáyégbé wà bọ̀tà adáyé sòsí o. O lè dá nìkan sọ pé o fẹ́ gbáyé o lè dá nìkan sáyé o. Olúwa yóò wà pẹ̀lú wa. Ìbéèrè tí ẹ béèrè bí mo ṣe lè dáhùn nìyẹn o. Number 2 nípa ti ṣó yẹ kọ́mọ Ọlọ́run máa dáhùn sí òṣèlú àbí kò yẹ. Àbí ṣó yẹ kọ́mọ Ọlọ́run wà nínú òṣèlú. Bí a bá ní kọ́mọ Ọlọ́run má sí nínú òṣèlú sí ọmọ ìsùn ni kó wà ń bẹ̀ ni. Tọ́mọ ìsùn gbogbo bá wà ń bẹ̀ báwo làwọn ọmọ Ọlọ́run báwo la ṣe fẹ́ ní ẹ̀tọ́ tiwa ń bẹ̀. Personal view ni o. Ọmọ Ọlọ́run lè wà ń bẹ̀ ní òṣèlú. Ọmọ Ọlọ́run dẹ̀ lè dá sí òṣèlú ṣùgbọ́n kó dá sí number 1 pẹ̀lú ọgbọ́n Ọlọ́run, 2 pẹ̀lú ìtọ́ni Ọlọ́run, 3 pẹ̀lú ẹ̀mí mọ́. Kó má dá sí ní ọ̀nà pé mo fẹ́ favor party, mo ní party kan, mo ní candidate kan. Kó má dá sí bó ṣe rí fún ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni fún àwọn ọba ìlú. Ìránṣẹ́ Ọlọ́run àbí ọba ìlú wọn ń ṣe òṣèlú gbangba, wọ́n ń ṣe òṣèlú inú yàrá. Bí ẹ bá dọ̀dọ̀ wọn ẹlúkúlùkù lọ máa ṣe that is all. Ìyẹn nípa ti ìbéèrè. Ìkẹta ìbéèrè tẹ́ béèrè pé nípa PDP àti APC. Mo lè sọ fún yín ní ti ọ̀run o PDP ti kú. Wọ́n dẹ̀ ti sin òkú ẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá kà á ní ọkàn pé PDP lòun ẹ filẹ̀ ẹ̀tàn àwọn èèyàn fẹ́ràn ẹ̀tàn. APC náà láìpẹ́ mo rí ìgbálẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń para lójú ọ̀run. APC yóò bẹ̀rẹ̀ sí ń bá ara wọn jà tí wàhálà yóò dé tí apá Tinubu náà tiẹ̀ ní ká.
ẹ lọ kọ ọ̀kan yìí sílẹ̀. Ní ti ADC ìjọba APC ti gbin, mo ti sọ tipẹ́tipẹ́, mo ní mo rí gbogbo ọ́fíìsì pátì ní Nàìjíríà, mo rí àwòrán bàbá Tinubu ní gbogbo. Olúwa wá sọ fún mi pé gbogbo political party tó bá wà ní Nàìjíríà ní APC àti bàbá Tinubu tí wọ́n ti gbin machinery sí, machinery yẹn ni yóò máa da pátì wọ̀nyẹn rú ní dáìmínì tá máa kó wọn lọ sí ilé ẹjọ́. Mo dẹ̀ ti sọ tipẹ́ kí bàbá Tinubu tó wọlé pé mo rí ìjọba rẹ̀, mo rí pé ó máa jẹ́ ìjọba tí yóò lo tọ́ọ̀gì, tí yóò lo ọlọ́pàá, tí yóò dẹ̀ lo adájọ́, tí yóò dẹ̀ lo àwọn Nigeria Union Driver Association, àwọn kìíní, tí ó dẹ̀ tún lo àwọn INEC láti fi fọ́fìtì election. Mo dẹ̀ dúpẹ́ pé gbogbo ẹ̀ ló ti ṣẹlẹ̀. So ìyẹn ò sí kí ẹ lọ wò, ní tí mo fẹ́ sọ nìyẹn. So nípa ti bóyá bàbá Tinubu máa wọlé àbí kò wọlé, mo gbàdúrà fún ìṣòro kan ṣoṣo tí bàbá Tinubu tí mo rí pé ó ní, àwọn tó yí ká wọn ò bá sọ̀tọ̀, bóyá tẹ̀wọ́n bá sọ̀tọ̀ kò gbà. Ó fi Nàìjíríà ro Èkó. Tó bá dẹ̀ rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká wo òpin, torí pé mo rí pé òpin rẹ̀ ó ń sunkún. Àbámọ̀ lolúwa dẹ̀ pé fún mi. Tó bá fẹ́ kí gbogbo wa gbàdúrà fún, nítorí pé ọ̀rọ̀ tribalism kọ́ leléyìí, nítorí pé ọmọ wa ni. Oore ọ̀fẹ́ tá a dẹ̀ níyì, tá a bá ti miss ẹ̀, ilẹ̀ Yorùbá wàhálà wà o. Ẹ gbàgbé ariwo táwọn ọmọ Yorùbá ń pa kiri, tó bá jáwọn èèyàn ló ń fún ní ìmọ̀ pé kó máa káwọn èèyàn ní nọ́ọ̀tì, kó máa bá wọn jà, wọ́n sì lọ́nà ni o. Kó wà àlàáfíà pẹ̀lú àwọn ará nọ́ọ̀tì, kí gbogbo wa dẹ̀ máa fàdúrà sí, kí Ọlọ́run kó dẹ̀ ràn lọ́wọ́ láti dé ibi tó ń lọ. Bàbá Ọ̀ṣínbàjò sọ ní Ecumenica Center nígbà tí wọ́n fẹ́ búra fún mọ́mì Rẹ̀mí Tinubu pé kí wọ́n manage economic Nàìjíríà. Rẹ̀mí Tinubu fèsì lákàn lọ́jọ́ yẹn lọ́wọ́. Ó ní àwọn ti ní owó wọn tẹ́lẹ̀. Ó fi sá, ó rò pé bóyá bàbá Ọ̀ṣínbàjò ń takò wọn. Rárá, ó wá sọ̀rọ̀ condemn bàbá Ọ̀ṣínbàjò. Lẹ́ni owó wọn tí wọ́n ní tẹ́lẹ̀ lẹ́yìn bá ṣe bóun ni wọ́n fojoojúmọ́ yáwó yìí. Ìgbà tẹ́ ẹ lówó tẹ́lẹ̀, kí ló dé tẹ́ wá fi owó ojoojúmọ́ yá owó nínú ìjọba láti fi san orílẹ̀-èdè àbí ìkankan míì. But àwọn ìjọba ẹ̀ ń wò pé tá a bá ti bá wọn sọ̀tọ̀ pé èèyàn against wọn ni. We are telling you the truth. Mo sọ láìpẹ́, mo ní mo rí gbogbo àwọn tí Tinubu yàn, mo ní wá ó kó wọn sórí mọ́tò, wá já wọn sórí àtàn. Wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa sáàkì lọ́dún yìí. Gbogbo àwọn tó dẹ̀rò pé àwọn faithful fún tó jẹ lára yóò pàpà pé ìjọba use and dump ni. Ẹ jẹ́ á gbàdúrà fún wọn, ká gbàdúrà fún gbogbo. Bí ọ̀gá ọlọ́pàá Nàìjíríà ti fẹ́ ṣe àtúnṣe tó àwọn èèyàn fún lọ́wọ́, wọn ò jẹ́ kó rí wọn, kí titun tó ṣẹ̀ wá ń bẹ̀ yìí. INEC officer kọ́ ló ń ṣèjọba o. Mo rí ìwé lọ́wọ́ ẹ̀ tó ń sign, ṣùgbọ́n bó ti fẹ́ sign ni àwọn ará òkè wọn parẹ́. INEC officer fẹ́ ṣe dáadáa, ṣùgbọ́n ìjọba tó ń lọ lọ́wọ́ yìí kò fún oore ọ̀fẹ́. Adájọ́ kékeré ẹkùn fẹ́ ṣe dáadáa, ìjọba tó ń lọ lọ́wọ́ yìí ló ń dictate fún. Ìjọba yẹn ló dictate fún INEC officer. So kò dẹ̀ sí tí wọ́n lè ṣe, kò sẹ́nikẹ́ni tá lè yàn sí ìjọba yìí tó lè rí iṣẹ́ ṣe, torí ìjọba yẹn ló ń dictate tá fẹ́ ṣe fún wọn. So a máa gbàdúrà fún ìjọba ẹlẹ́ àti gbogbo àwọn tó bá wà ń díẹ̀, kí Ọlọ́run kó di bàbá Tinubu mú, kó dẹ̀ di mọ́mì Rẹ̀mí Tinubu mú, àti gbogbo àwọn ọmọ Ọlọ́run, gbogbo àwọn tó dẹ̀ ń yọ̀ lónìí ní ìjọba yìí, àti gbogbo àwọn new governor àbí kíní tí bàbá Tinubu rò pé wọ́n fẹ́ràn àwọn yìí, wọ́n fẹ́ fi Tinubu jẹun ni o. Torí tébù ńlá ni mo rí níwájú wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí jẹun, oúnjẹ ni mo rí tán jẹ. Ìjọba wọ́n fẹ́ fìjọba bàbá Tinubu jẹ ni wọn ò wá ràn ìjọba yẹn lọ́wọ́. So àwọn kan tí mo lè dá sí àtòhun Olúwa nìyẹn. Ẹni tí iṣẹ́ ìránṣẹ́ tọ̀sẹ̀ yìí, ìkíní mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ pín mẹ́sẹ̀gì yìí. Lórúkọ Bàbá, tọmọ tẹ̀mọ́, àánú ò ní fi yín sílẹ̀, oore ọ̀fẹ́ ò ní fi yín sílẹ̀, ilé yín ò ní dàrú, ọ̀nà yín ò ní dàrú.
ìgbéyàwó yín ò ní dàrú, ayé àwọn ọmọ yín ò ní dàrú. Together we shall make eternity. A ó rí Kristi ká torí ikú. My name remain the same. Israel Nasiri Olúwagbémidìde. My number remain the same. 08038030562. 08127035866. PPA mi nìyẹn. Ẹ ṣé gan. Thank you. Ẹ gbàdúrà fún mi náà kí n rí Kristi kí torí ikú. Ní òpin mi kí n má dẹ̀ já Ọlọ́run kulẹ̀. Gbogbo àwọn olóore tí Ọlọ́run ń lò fún mi àtàwọn followers mi kí wọ́n rí ọwọ́ Ọlọ́run, kí wọ́n rí bọ́lọ́run ṣe tó. Thank you. Iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀sẹ̀ nìyẹn. Ẹ bá mi share rẹ̀ sí gbogbo platform fáwọn ọmọ Ọlọ́run. Thank you. God bless.